mi rí ẹ kó fẹ́ single and young girl rí. That's me pé nítorí owó wọn ló ṣe ń fẹ́ wọn, I don't know. Mi rí pé kó fẹ́ single girl rí, young girl under 40 rí. Àfàwọn màmá mi tún sẹ́là bí àwọn Emmanuela, Fatia, gbogbo àwọn alòpípípípí pàtì. Ṣé torí pé o mọ̀ pé àwọn àgbàlagbà yẹn wọ́n wà vulnerable torí wọn ọlọ́kọ wọn ti léèlẹ̀ bí ìmọ̀ wáì. There is something spiritual about it. Pẹ̀lú Emmanuela ṣé o tiẹ̀ rí sórí tí mi ìsọṣẹ́ níjọ́ tí òkú Wasiu ẹ rí pé mo jáde mo cover Emmanuela ìtọ́ fojú Emmanuela níjọ́ yìí tẹ̀rí kámẹ́rà yẹn kékeré. Ṣẹ́rí gbà yẹn bí wèrè ẹ ti yẹ kó fi sílẹ̀. Mo rányàn sí nígbà yẹn mi mọ̀ bóyá wọ́n jíṣẹ́ pé kó fi máa yẹn sílẹ̀. Wọ́n búlé ẹ̀ níjọ́ yẹn tó pé kékeré lẹ rí pé wọnú mọ́tò jókòó síwájú wọ́n jókòó síwájú yẹn. Ibi tí wọ́n gbé tẹ́ǹtì Emmanuela lọ ẹ lè mọ̀ pé tẹ́ǹtì wà ńbẹ̀. Ẹ̀yìn pátápátá níparí fẹ́ǹsì yẹn ni wọ́n ní kó gbé tẹ́ǹtì tiẹ̀ síbẹ̀ láyé ẹ̀ táwọn èèyàn tó ń wá kiri lójú agbo tí wọ́n mọ ibi tó wà. Dìkú ṣe pé Wasiu iye tó dẹ̀ fàjà yín ṣe rí gẹ̀ẹ́tò ń fẹ́ nísìn Emmanuela ká wọn papọ̀. Mo ní rédíò ní ẹ mọ táwọn èèyàn fi máa ń sọ̀rọ̀ fún mi àwọn náà ṣe ẹni tó sọ fún mi nìyí wọ́n láì mò ń gbọ́rọ̀ Nàìjíríà jẹ́ àwọn tó ń gbé Nàìjíríà lọ. Lady yẹn gbà yẹn ó wà nílé ọkọ bí ó wá fọkọ ẹ lẹ́nu ìsìn ti fẹ́ Wasiu. Ìjà yẹn náà ó lówó lọ́wọ́. There is something about it. Kí ló dé tí Wasiu ò fẹ́ àwọn ọmọ kéékèèké yẹn kó ràn wọ́n lọ́wọ́? Ó ṣe pé àwọn divorce àwọn màmá mi tún sẹ́là kán ṣáà ti pupa kán dẹ̀ ti lówó kán taṣọ wá ti rí pò ní Wasiu. Ní ẹlẹ́mi ò support pé Wasiu prove wa pé òkè ló wọ̀n fún spiritual fẹ́ ọmọ yunifásitì kan tó yọ̀ǹgì tí ò lówó lọ́wọ́ ó ṣe máa rí jù pẹ̀lú ẹ̀ kí ṣe pé àwọn tó lówó lọ́wọ́ yẹn wàá wá sọ wọ́n dẹ́dún á nílẹ̀ tó bá fi wọ́n lẹ̀ ọpẹ́lọpẹ́ Fatia gan. Fatia wo màmá ẹ̀ ló ń ná. Fatia tẹ́ bá rí pé ó ń já ọjà màmá ẹ̀ ló ń já. Màmá ẹ̀ nítorí òun nìkan lóbìnrin. A dẹ̀ pé gbọ́ yí pé nínú tàn pé màmá Fatia ni Fatia ń fẹ́ tẹ́lẹ̀ kó tó wá fẹ́ ọmọ ẹ̀. Ìjọ Wasiu bá kú obìnrin ló máa pa ẹ̀ ṣá tí mo mọ̀ nìyẹn. Wẹ́dà obìnrin ṣe ń jẹ fún ẹ wọn sọ ń jẹ fún ẹ bó jẹ́ látẹnu ó jẹ́ ń sálẹ̀ náà. O bá sì kó o sí kó ń bọ̀ wọ lọ́run ni. Because gbogbo tó ń ṣe náà eventually àwọn obìnrin yẹn wọ́n ń fọ́ fún gimmicks yẹn but on break a heart wọn on fi wọ́n sí depression you are maltreating them. Jẹ́ kí n tún sọ ṣó kan.